Previously on IRIRILAGBA. Guess what? Kí ni? O mo ẹ̀gbọ́n mi tí mo sọ fún pé wà ní US yẹn. Ṣàdédé lẹ́gbọ́n pè mí lánàá o. Ló bá sọ pé àwọn pé ọ̀rẹ́ àwọn kan tó ń ṣiṣẹ́ ní immigration office pé kó bé mi àti ẹ kó bá wa ṣe visa. Honestly, sori bó ṣe yà lẹ́nu yìí bẹ́ẹ̀ ló ṣe yèmí náà lẹ́nu. Irọ́ ni o. Honestly. Mo kàn kọ́kọ́ wò pé no ẹ̀gbọ́n ṣé ẹ serious ó dẹ̀ ní òun serious. Honestly. US visa. Wo. Ọmọ. Ṣé bó ní passport? Mo ní jù. Mo ní passport jù. Kò sí wàhálà. Ṣé ló bá ṣe máa jẹ́ èmi á jẹ́ kó mọ̀. Ṣé ti yẹ Olúwa ló ń ṣọlá. US visa. Pàdé mi. Inú mi dùn gan-an. Àdúrà ní ká máa gbà. Bẹ́ẹ̀ni o. Pé nǹkan tí Ọlọ́run bẹ̀rẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Kó bá wa parí ẹ̀ láyọ̀. Àmín ẹ pọ̀. Mo gbé tó àdúrà mi. Àmín. Ọmọ, I can't wait to go. Yay! That means Yankee 80% loading. Ọmọ, boy deport mi nìyẹn o. Mi ò mọ̀ pé bọ̀bọ̀ agent yẹn bá ńlá kó fraud ni. Kó tó dùn mí jù ni pé 10 years from now, mọ́ mi lè gbóòrùn Canada o. Wow. Yeah. Pẹ̀lẹ́. All is well. Welcome back. Inú ni mo máa bẹ̀ kẹ́ má bínú sí mi. Ẹ jọ̀ọ́ tó lọ ẹ má bínú sí mi. Ó ga jù. Àwọn ará kana. Kí lẹ ṣàbà fàdá ní kí lẹ bá gbé bọ̀. Àbá. Àwọn ọmọkúlé ìyá káàbọ̀. Ayé sí. Ìyẹn sọ pé ó dìbò tó wọ́n bèèrè lọ́wọ́ pé kí ló mú bọ̀. Ṣé ó lọ sí Ìbàdàn ní tó yẹ pé máa bá ra bẹ́ẹ̀dì wà bí kí ni? Ìwọ dé nìyẹn tiẹ̀. Ó ga. Mo dẹ̀ rò pàpà ṣá. Kí ni ẹ? Mo rò pé bí Akíntolú kúkú máa sanwó lè lọ. Station wo. Okay. Kí lẹ pa address. Okay. Mo ti ń bọ̀. Now. I beg. I don't get time for that one. I don't even get time. No even talk calm. I don't get time, please. I don't have time for that one. So what's happen? You see they think about Konya.
Shay, you don't forget him, my husband, Abi. The husband dey jail, you know say no dey come back again now. He dey jail, leave am where he dey. He no go come back. You sef no wait make I enter there now. You see, just accept Kunle like that. See, he's a very nice guy. He's very young and vibrant. And again, he get money now. My sister, now money be the main cocoa now. You remember then when you dey enjoy Nkoya now? As you dey shine, me sef I dey follow shine. But see us now, see me, see you. You see yourself now. I don't hear you. You say you don't hear me. See, accept Kunle like that. Just accept her. See, you go start to dey shine now. Even your shine itself go reach my side now. Shine like this. Shine care. You no see your complexion, you don black finish now. Just accept Kunle. Seriously, I know the best for you. You be my friend now. I no fit give you bad advice now. I don give you bad advice before. I don't hear. Ọmọ Igbo. Ọmọ na pẹ̀lú owó. We too like money, Jerry. We like money. Wetin better for you, better for me now. That's good. What's your dad bẹ́ẹ̀? Gbọ́dọ̀ lọ. Can you imagine? O tún gbé bag, o tún wọ aṣọ. Ṣé ní tí òróró lé san, o tún máa múra báyìí? Ṣé o fẹ́ lọ mú mọ́tò tó fẹ́ fi kó ẹrù ẹ̀ ni? Ò ń bẹ̀ mí? Mi máa rí ẹ máa gbà mí kẹ́. Ò ń bẹ̀ mí? Máa sún as soon as possible báyìí tó bá ti ready máa sún sá. Ṣé àsìkò ló ń ṣe kó máa bẹ̀ mí? Láti bí 6 months owó lé oṣù mẹ́fà nílé tó ti jẹ́. Mo jẹ́ tù gan. Mo jẹ́rìí Lámídì. Mo jẹ́rìí Dàpọ̀. Ó máa jẹ́ Dàpọ̀ lówó lé oṣù méjì. O ní sọ́dọ̀ máa wọ̀ ẹ̀rẹ̀. Ẹjọ́ sá kò síbi tí mo fẹ́ lọ. Ṣé aṣọ ṣíṣe àwọn agent gan ó gbọ́dọ̀ gbọ́ pé o jẹ́ mi lówó lé oṣù mẹ́fà kan máa wò mìíràn? It's not done. Sorry. Ẹlòmíì ti wọ́n fún mi. Kí ló ń fún mi? Ìdẹ́kùn lẹ̀ jọ. Má fi ìdílé pa mí. Kí ló ń gbé? Èmi ò orúkọ bá yọ sí mi ò. Sí, farabalẹ̀. Wọ́n ti sanwó fún mi. Ní síbáyìí, ó ti tó 6 months owó lé tó ti jẹ́ ń báyìí. Ṣé ẹni tó ní òní gbowó ni? Ṣé mo nílé? Ẹ jẹ́ ìlàsọ mo jẹ́ náà. Lọ́dún wo? Little time ló. Ṣé mo kọ́ bẹ́ẹ̀ ni? Ṣé èmi rọ́ọ̀kọ̀ ẹlẹ́wọ̀n? Èmi rọ́ọ̀kọ̀ ẹlẹ́wọ̀n? Àbí òfẹ́ káwọn àdúgbò mọ̀ kọ́kọ́ ẹ̀wọ̀n lọ́fẹ́ wà ní? Òfẹ́ kọ́ mọ̀? Má bínú ẹ̀ má ṣòwò fún ẹ̀rọ inú òun. Ó máa súnmọ́ mi. Ẹ máa gbà mí. Little time ló pé fún mi little time máa fún yín Ìjọ ò ní little time. owó ẹ̀ máa fún yín gbogbo owó yẹn. Ìjọ ò ní little time. Just little time pẹ̀lú mi gbogbo fúnra mi gan ni màá pè yín. Sí, bó ṣe lọ sìn, ìyá lọ wá mọ́tò kó wá máa kó ẹrù ẹ̀ kó dẹ̀ máa kókó ní lẹ́gbàá yìí. Jọ́ nítorí Ọlọ́run má fi tiẹ̀ kó bá mi. Má kó bá mi ṣàánú mi torí Ọlọ́run. Èmi náà láwọn ọmọdé tó máa jẹun. Àbí kí lọ bẹ wẹ́rù? Tẹ̀sí tó o jẹ́ ìsìlẹ̀kùn lẹ́yìn, ó sì ti wò ó. Tó bá yẹ kó wá gbà kí ẹ lọ́wọ́ mi. Èmi ò fẹ́ mọ́ bí wọ́n ṣe òpin ìmọ̀. Mo bẹ̀ yín ẹjọ́ sá. Bẹ́ẹ̀ sí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Oríkùnlé mo wà sá. Oríkùnlé mi tó wà. Ìrírí òǹdójú bá rí òǹdójú bá rí ló ń jẹ́ ọ̀rọ̀. Mọ́tò orí. Ṣé torí bòdè tí wàá òpin ìpele accommodation ní ìsìn ṣé torí ẹ̀ ló ṣe wá ń sọ orúkọ tó ń sọ yẹn Sandra, èmi mo mọ level tó wà ńgbà tó wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi tó wà lára ǹdẹ̀ mo fẹ́ gbé ẹ kọjá level yẹn ni díẹ̀ máa tọ́jú ẹ tó bá bọ́ sọ́wọ́ ará àtàwọn lè mọ iye ẹ̀ láti ìgbà tó dẹ̀ ti wà ń bẹ̀ yẹn nífẹ̀ẹ́ ti wà lọ́kàn mi àfi bí ìgbà tó ẹgbọ́n lóun kọ́ fi nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ ṣe sábàbí ni díẹ̀ máa tọ́jú ẹ jọ́ nítorí Ọlọ́run kó fún mi ní little space nínú heart ẹ kó wá wọn nǹkan tẹ́mi fẹ́ fi dá lára I love you so much. mi ò fẹ́ wàhálà o kí ló fẹ́ jẹ́ káwọn èèyàn máa sọ. Sandra tó bá jẹ́ pé nítorí nǹkan táwọn èèyàn fẹ́ sọ ni ìwọ filẹ̀ ṣebí mi lọ́fẹ́ bóyá mi lọ́fẹ́ sọ̀rọ̀ sí ìwọ dé mi dá yẹn ìyẹn ò kàn wọ́ tètè mi ni pé little space ni kò kàn fún mi nínú heart ẹ kó wọn nǹkan tẹ́mi fẹ́ fi dá lára kí máa múnú ẹ̀ dùn ni. mi ò fẹ́ wàhálà o
mi ò fẹ́ wàhálà o. bó ṣe sọ pé ó fẹ́ wàhálà yẹn tó tiẹ̀ lanu tó ń dá mi lóyè mo kàn tún lọ́ọ̀fù ẹ̀ sí ni. jẹ́jẹ́ mi ni mo jókòó. I love you, Sandra. jẹ́jẹ́ mi ni mo jókòó gbà yín ní ìsìn lọ́ máa ní pé èèyàn tuntun fẹ́ ọ̀rẹ́ ọkọ èèyàn mi ì fẹ́ wàhálà o. wọ́n máa wọ̀ rẹ̀ ṣáàṣì tẹ̀mí. kọ́yà kọ́. o kò yé sàmì mọ́jàre stop gbogbo ọ̀rọ̀ ìjàre ṣé ọ̀rọ̀ tó kàn mí kò ní lè wá. tó bá ń gun ẹ sínú mi bí mo ṣe wà ẹ sí yẹn ò ní kọsẹ̀. so inú ẹ̀ ń dùn pé bí àbí ń pé mo tẹ̀wọ̀n dé àbí. gbàgbé nígbà tó o sì ń lé kéèké kọ̀ọ̀yà kúnlé kéèké yóò pé tí máa lọ táwọn èèyàn bá kọ̀ pé ké inú màá kọ̀ dédé pì mí ni pé ọ̀n fi ké tó tẹ̀lé rẹ pé kéèké kọ̀ọ̀yà kúnlé bóyá sílé mo mí sẹ́gàn àwọn tí gbogbo ọkọ̀ mí sẹ́nu ọmọ ibẹ̀ pàdé ẹ̀ nǹkan ẹlòmíì kan tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gan akọ̀tìdọ́gbọ̀n máa ti ọ̀rọ̀ sí mi lẹ́nu ni inú mi ò dùn mọ̀mú bẹ́ẹ̀ yọ ó. ẹ wo ọlọ́run máa ní ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ni. bọ́tọ̀ rẹ báwo ló ṣe ṣe kókó. ẹ wo ọ̀rẹ́ ò jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ bọ́dà mi bọ́dà bọ̀dé ó ṣàmọ́ bọ́dà bọ̀dé náà bọ́dà bọ̀dé really try fún mi gan-an. bó mo bẹ bọ́dà bọ̀dé almost 3 months mo fi ń bẹ bọ́dà bọ̀dé almost 3 months ni mọ́mí fi para lé bọ́dà bọ̀dé títí bọ́dà bọ̀dé fi accept fún àwọn máa help mi wọ́n dẹ̀ fún mi ní wọ́n ní pé táwọn bá fi lè help mi lélẹ̀ tí n bá tún padà sínú ẹ̀ for life àwọn ò ní help mi mọ́. ọ̀rẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ jù ọ̀pọ̀ èèyàn ló máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ́ àti mẹ́rin tó wọ́n rí yàn ilé tí wọ́n ṣe yẹn fẹ́ kí wọn náà máa fi mọ̀ pọ́lọ́kọ́ lọ fi ẹ̀ pamọ́ ni sórí oṣù kan oṣù kejì oṣù kẹta ẹ̀yàn pọ̀ mẹ́ẹ̀ tí kò tiẹ̀ rẹ́ ni wọ́n tiẹ̀ bí ó ti kú ni bí ó ti rùn ní àwọn ẹbí ẹ̀gbọ́n tiẹ̀ mọ̀ èyí tó ṣe kókó ni kó ṣáà ti padà dé báyìí ká dúpẹ́ fọ́lọ́run kí ṣùgbọ́n mo ń wo kíní kan o dẹ́gbẹ́lẹ́ náà rẹ̀ tọ́jú aṣọ ẹ̀ láti gbogbo ìgbà tó wà mẹ́ẹ̀ tí dídì sí tó fi dé aṣọ ló sì wo wà nọ́mà náà tábà yọ sí pé bóyá ọkọ̀ dúdú díẹ̀ ẹ̀dọ́ àdẹ̀ súnmọ́ ló wà gbó ó wà ókè. bàbá ọ̀nà náà ṣe ń sọ̀rọ̀ báyìí náà báwo àyè sàn pé dry cleaner bóyá ó try fún mi ṣé mo ti máa ń fún dry cleaner yẹn nígbà tí mo wà ókè ni ẹni tó yẹ pé tí iṣẹ́ bá jẹ́ 1,000 máa fi fún 5,000 why expect pé kó má tọ́jú aṣọ mi. ó jẹ́ bẹ́ẹ̀ nìyẹn náà ṣá. ṣọ́ọ̀rẹ́ kan máa wà tó máa sọ pé òun ò jẹ́ inú owó mi ni àfi tó bá fẹ́ ṣe ọlọ́run ọba nìkan ló kùnà. bẹ́ẹ̀ ni náà gbọ̀ngàn tó ń bá mi lọ́kàn jẹ́ ń sin ọ̀rọ̀ Sandra bí mo ṣe máa rọ́mọ yẹn àtìgbà tí mo ti jáde báyìí ni mo ti ń fojú wá Sandra kiri tí mi ò dẹ̀ rí. Sandra. ìyàwó mi. ọ̀rọ̀ ti Sandra èmi wò pé kò tiẹ̀ ọkọ̀ refresh náà kò balance àti Sandra ò ṣe problem àwọn Sandra máa rí. àdúrà mi náà nìyẹn ọjọ́ gbogbo ọ̀nà tó bá lè bá mi wá sí ìjọba mi wà èmi náà láti sin lọ́gbọ́n yín sọ̀rọ̀ sí mo ti bẹ̀rẹ̀ sí ní wá Sandra. máa wọ̀ ọ̀gá máa rí Sandra. olómù kan wo ipò tọ́mọ yín máa wà báyìí sí ni o. mọ̀jẹ́ ọ̀kúnlẹ̀ ọmọ àwọn pípì wọn drill mi gan. àwọn pípì drill mi gan. as in gbogbo àwọn nǹkan tó jẹ́ pé mo ṣe àti nǹkan tó jẹ́ pé mi ò ṣe gbogbo ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní ká ìgbà tí mo rí drilling. ṣé wo mọ̀ pé ìjọba ẹni tó bá ń tẹ ìjọba lẹ́sẹ̀ mọ́lẹ̀ ìjọba rí ọṣù bẹ́ẹ̀ ni pé wọ́n rí ẹni kó jẹ́ next 20 years ọmọ but inú mi kọ́ dùn pé Ọlọ́run fi pamọ́ for one reason another but mọ̀ pé bí ọ̀nà ilé ìsìn tó ti kọ́gbọ́n. mo ti kọ́gbọ́n àṣìlò ìtọ́ ni tó bá sọ pé ìjọba amúnimógún òótọ́ ló máa ń sọ tí mi kò yà máa ń believe pé gbogbo àwọn kọ̀ọ̀kan tí máa ń ṣe ń gbà yín bí kò sẹ́ni tó tẹ̀lé mú mi kò sẹ́ni tó lè ṣe ọkọ fún mi ọmọ ilé ayé yìí kí wọ́n máa wà legit ló dáa jù. that's the best. ọ̀rẹ́ báwo ni gbogbo ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀. adúpẹ́. bó ṣe yẹ o Ọlọ́run kó a jẹ́ pé ìwọ o ti wá check mi nínú gbogbo prison yẹn for once kó má ti wá check mi lẹ́ẹ̀kan. kí ẹ fọwọ́lẹ̀ gbogbo kó jẹ́ pé níbi tí wọ́n wà yẹn nǹkan tí wọ́n mọ̀ lèmi ń ṣe gbogbo nǹkan tí wọ́n rò pé bí ó ti bàjẹ́ yẹn èmi kàn paint ẹ̀ mú tu síta. wàláì èmi gan ti sọ tẹ́lẹ̀ o pé o kì í ṣọ̀rẹ́ bẹ́ẹ̀. bí wọ́n ṣe dé sí ọmọ ìlú máa kẹlẹ́ lẹ́wọ̀n gbàgbé ẹ̀ upgrade ẹlẹ́wọ̀n ni wọ́n. bàbá mi ni mo fò bóyá ọmọ náà tí mo ti padà dé nsìn ọmọ máa paint gbóò yẹn badly gan. confam. àjọ máa já yẹn náà. confam. èyí tó ṣe kó tí mo fẹ́ kó máa gbọ̀ngàn nìyẹn àwọn ọmọ mi wà tó bó ti ronú lọ tí kò yẹ kó tiẹ̀ ronú lọ bẹ̀ èyí tó ṣe kó bá máa bà gbogbo jẹ́ padà kó ti dé. òun ẹ̀jọ̀ mi yìí kan
Ìkọ́ ni irú ọ̀rọ̀ wo ló ń ṣe ládùúrò ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí mo sọ fún ẹ̀yin nípa Kọ̀yà. Ẹ wá ń sọ pé ṣé mo enjoy musical video. Èmi kàn ń wò lásán ni. Mo kàn ń wò lásán ni. Ìgbà tí mo sọ̀rọ̀ bàǹtàbàǹtà fún ẹ nípa Kọ̀yà. Ó tiẹ̀ show any remorse. Ṣé nǹkan tó ṣe yẹn ṣé nǹkan tó ṣe yẹn ṣó dà? Ẹ wá sọ pé ṣé mo ń gbádùn musical video. Sandra. So nítorí ọ̀rọ̀ Kọ̀yà ló ṣe wà board látàárọ̀. Sandra ṣó fẹ́ gbọ́. Ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ Kọ̀yà kò ṣọ̀rọ̀ Kọ̀yà. Oyún náà nǹkan kò gbọdọ̀ ṣe o. Tí ẹni tí ń bá ṣe àfàìmọ̀ kó má jẹ́ pé ibi tí Kọ̀yà ti ń bọ̀ ni wọ́n máa padà sí. Tó ń ká ṣíọ́ṣíọ́ nínú ilé bí ẹdìyẹ tó jò pa. Táwọn fámìlì Kọ̀yà bá fẹ́ gba Kọ̀yà kó tó di pé ọjọ́ kọ́ lọ gbà. Ṣé tí wọ́n bí nìsín ṣé nǹkan tó yẹ kó sọ nìyẹn? Kò ń ṣe pé mo wà bọ́ọ̀dì ó mọ̀ nǹkan táwọn èèyàn máa sọ níta àti pé nítorí oyún inú mi kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe. Ṣùgbọ́n gbọ́ ẹni tí táwọn èèyàn bá fẹ́ sọ níta ní kò sọ kò kàn ẹ́. Ó yá má bínú ṣé tí wọ́n bí IRIRILAGBA. Ìrírí ohun tójú bá rí, ohun tójú bá rí ló ń jẹ́ ọ̀rọ̀. Mọ́tò orí kí ni tó dájọ́ IRIRILAGBA. Kọ̀yà kí ló ń ju ẹ lọ́wọ́ tó ń fi jólẹ̀ ẹ̀rín ẹ̀ pa mí ṣá. Ìwọ tó ẹ̀ṣẹ̀ jáde tó ẹ pé gbogbo nǹkan tó ẹ kó máa rò ní ayé ẹ báyìí ni pé bó ṣe fẹ́ mi tọ́ padà. O ò dúpẹ́ fọ́lọ́run kó tún padà o wá ń wò pé tó yẹ pé gbogbo property ẹ̀ tí wọ́n ti gbà bó ṣe máa jẹ́ ní ẹ̀ padà ló yẹ kó máa rò. O wá ń sunkún ẹlẹ́lẹ́yà kan bí báyìí. Àbọ̀wọ̀ lásán fọmọ láàbì tó bá dé ní ẹ̀ kó dódìdí o. Ó gbọ́ àwọn ẹgbẹ́ tó ti jẹ lọ́mọ ẹ lára bó ṣe máa lé wọn múlẹ̀ kó máa sáré ẹ̀. Kójú kó rí ẹ pé owó tí mo ní mò ń yá ẹ o. Tó bá dé tó o gbọ́ tí dání àtẹ̀kọ̀ o mú. Ṣé èmi gan mo ti lẹ́yìn lẹ́sìn mi pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí? Ṣèbí tó gbé kí n lè bá bẹ́ pépé ló jẹ́ kí n ṣe gbogbo nǹkan tí mo ṣe. Náà mi pé tó yẹ kí mo ṣe legit work náà mo ṣe lè bá ẹ bẹ́ pé náà lè mi Kọ̀yà. Tẹ́wọ̀ di máa pè lọ́tún Kọ̀yà ló sí. So definitely tó pé mo ló lọ́la àwọn iṣẹ́ ń pè Kọ̀yà káàkiri. Gbogbo tó ṣe mí sí. Mo ní pé owó Sandra náà ló ṣe mí, ló bá mi lọ́kàn jẹ́. Mi mọ̀ pé tí Sandra lè wà báyìí. Mi mọ̀. Sandra? Sandra, òun kò ní gbèsè ayé mi. Sandra? Pẹ̀lú gbogbo nǹkan tó sọnù lọ́wọ́ ẹ̀ Sandra ló kún ẹ̀kún. Mo mọ̀ pé mo máa kó pọ́pátì yẹn jọ bọ́ Sandra náà wà náà pọ́pátì láìfù mi. Tí n bá rí Sandra ọkọ mi ò lè balẹ̀, ọkọ mi ò lè balẹ̀. Tó bá rí Sandra ọkọ rẹ̀ balẹ̀. Ọlọ́run. Okay. Kọ̀yà dá ọtí bá ṣe máa ń dà. Ó jáde báyìí máa ń ṣe. Bẹ́ẹ̀ni, tá a máa mú tó lẹ́ẹ̀kan náà. Má máa gọ́ra ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà. Baby. Yes, dear. Kọ̀yà. O fẹ́ rí Sandra. Sandra! Kí ló ṣe ni? Sójú ẹ̀ fọ́ ni ṣóòrí nǹkan tó wà lẹ́yìn. Báyìí kí ni? Don't let me think. This is true. I'm carrying his child. His child, your friend's child. Kúrẹ́! Jẹ́ kó yí ẹ̀.
Sandra tó ń wò yìí ó ti lóyún fún mi ó dẹ̀ máa bí nǹkan kan dẹ̀ ní ìṣẹ̀lẹ̀. Sandra! Kí ló ṣẹlẹ̀ má bù mí jẹ now? Kí ló dé? Ó ṣàrí condition mi. You should leave for me, Sandra. Despite all the love I showed to you. Despite all the care I showed to you. Ìgbà tó lè tọ́jú mi, ẹni tó lè máa tọ́jú mi, kí ló bá fẹ́ jẹ́ kí n ṣe? Why can't you wait for me? I can't wait. Koya. How do you expect me to wait? Koya, o ní láti dára ẹ láàmú. Ọtí tó mu poison ló mu. Poison. Kúrẹ́. O poison me. Bẹ́ẹ̀ni. O poison me. O poison me. Kúrẹ́. Kí ni mo ṣe fún? Tó ṣe fún tani. Kí ni tó ṣe fún tani? Kí ni mo ṣe fún tani? Kúrẹ́ kí ni mo ṣe fún tani? O gbẹ́yọ̀. Kúrẹ́ gbẹ́yọ̀. O gbẹ́yọ̀. Kúrẹ́. 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 Next on IRIRILAGBA. Ibi tọmọ yẹn wà ìtọ́jú jíjẹ mímu lọ́sàn-án lálẹ́ lóru nírọ̀rùn ló bá dé. Good. That's good news. Jẹ́ ká máa lọ síbẹ̀. Chifu ẹ̀jẹ̀ fìyẹn lẹ̀ ẹ ti rán mi ṣẹ́yìn náà dẹ̀ mọ̀ mí. Ṣẹ́rí lè mo ń lọ bì kan mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo mọ̀ pé iṣẹ́ yín mi gbọ́dọ̀ fi ṣeré òun lè fi sáré rí mi bí àárọ̀ la èmi lè máa jírí bí àárẹ̀ mo yín lọ síbẹ̀. Why àárọ̀ la? Kí ló tí o fi jẹ́ sí yín? I mean ibo ló ń lọ tó important tá a lè sáré rush down kákó rush down kí n rọ́mọ you know. Mo ń lọ bì kan ó ṣe kókó mo kàn ní kí n sáré wá rí yín kí n sáré wá sọ tó ń ṣẹlẹ̀ fún yín ní ṣẹ́rí àárọ̀ la èmi lè àkọ́tẹ̀ máa jírí bí ọ̀la ni máa mú yín lọ èmi ẹ máa jí mi rí bí iṣẹ́. Ọ̀la bẹ́ẹ̀ ni. Jọ nítorí pé o sọ pé o ń lọ síbi kan tó important ni if not bí pé kí n ti rí ọmọ mi ni but first thing tomorrow morning. First thing. Are you sure? Number one, sir. It's okay. Thank you, sir. No problem. Yes, sir. O ṣe wọ́n ni. Màá pè yín, sir. No wàhálà. Yes, sir. Okay, o ṣe. Yes, sir. So kí lorúkọ tí? Fẹ́mi lorúkọ mi, sir. Fẹ́mi. Bẹ́ẹ̀ni, sir. Ọ̀rọ̀ yìí ti sọ a lot fún yín àbí nípa iṣẹ́ tí mo fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni, ó ti sọ everything fún mi. Ọwọ́ yín ló dẹ̀ kù sí kẹ́ máa disappoint mi. Ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n àwa náà lọ́lọ́run fi rán ẹ máa wọ̀rẹ́ ṣàkóso problem. You are a civil engineer, ba? Bẹ́ẹ̀ni, sir. Good. Anyway, tó bá rí bẹ́ẹ̀, when do we start? Tẹ́yìn balẹ̀ ti rẹ́dí, àwa náà ti rẹ́dí. Tó bá ti yá egun tí ó ti yá ọ̀rẹ́ mi náà. Àti ìrètí yìí ti pẹ́ ẹni tí mo trust gidi ni. So kò lè introduce anybody sí mi kì í doubt ẹ. Ẹ̀yin ni kẹ́ bá wà disappointed. Ẹ̀kọ̀kan yín balẹ̀ kò sí problem. No problem. Kí wọ́n mú plan yẹn wá lókù because Onda dum mi diri lo denge
Wagogo gegolo.